This is TG Naija. Don't forget to subscribe, like and share. Ẹ̀yin tèmi lórí ariwo lórí wuyewuye tó ń lọ láàrin Taye Currency àti ọmọọṣẹ́ tó fẹ́ fìbínú kúrò ń bẹ̀ àti Pasuma àti Tiri Leather. Sketoje ti wá jáde báyìí láti wá ṣàlàyé o. Ó ní Pasuma kì í ṣe alábòsí o. Kò rẹ́dí àti gbọ́mọṣẹ́ ọlọ́mọṣẹ́ o. Ẹ dúró ti ọ̀gá yín, ẹ má bàbẹ̀ jẹ́. Sketoje ní tó wá fẹ́ kúrò ń bẹ̀ kan. Kò ń ṣèjà ló máa fi kúrò ń bẹ̀. Tẹ́ bá ti kọ́ṣẹ́ ń bì kan, tẹ́ bá bùkún ẹ ti parí iṣẹ́, ẹ ṣe freedom properly, ẹ kúrò ń bẹ̀ amicably. Òun ṣe ká máa díjà lẹ̀ láàrin èèyàn méjì, láàrin èèyàn mẹ́ta kẹ́ máa dàgbòrò. Ẹ jọ ìjà àgbọ̀ ìtókù lẹ́nu Sketoje. Pàṣọ kì í ṣalábòsí o, ọ̀gá lọ kì í ṣalábòsí, ọ̀pọ̀lọpọ̀ aláyé ní brain. Ẹ má ti Pàṣọ kò tún ní tira ẹ̀, aláyé ò kì í ṣalábòsí ló bá tán. Pasuma oògùn owó nìyẹn o, mo fún lórúkọ, ó ti dògùn owó. Alẹ́ mi Sketoje olórin àgbáyé nọ́mbà 3 ọ̀gá ńlá OMD, ọ̀gá ńlá Minister of Defence, Mr. Peacemaker ṣe ti gbọ́. Bàbá àgbà ní mí, ọmọ wa bàbá jẹ́jẹ́, agbọ́n àbí wọ́n tí ò ní gbà, wọ́n ní Sketoje ò ní gbà, lọ́rọ̀ Paso kò kì í gbà, kò ní gbà, ọ̀rọ̀ Jakọ́ yéde alákọ̀ọ́ni akíkanjú ọmọ, kò ń ṣàlàbò sí ni mo sọ, kò ń ṣàlàbò sí bàbá ọgbọ́n ni. Ẹ̀yin tèmi ẹ ṣáàrí báyìí, ẹ̀rí Paso nìbàdàn lánàá, ṣóòbàdàn yẹn àwọn ò lè lọ, ṣùgbọ́n àdìpẹ́lẹ́ Ọlọ́run àwa náà ní ṣó àlọ́ pé ibì kan gbogbo ẹ̀ là ń tẹ̀lé bóyá ń lọ àdẹ̀rí wọn. Ọpẹ́ wá lánàá, ọpẹ́ àròlé Currency tó ti di ọpẹ́ federal, ó wá lánàá lágbo Pasuma. Leather wà ńbẹ̀, Tiri Leather pẹ̀lú Ṣàwáfà Àrẹ̀mọ Àdìgún. Leather wà ńbẹ̀ 3 o'clock. Mo rí pé ọpẹ́ pẹ̀lú ọ̀gá ẹ̀ Taye Currency wọ́n ní issue àwọ̀ wà láàrin wọn. Mo gbọ́ o, mi ò sọ̀rọ̀ o, torí pé mi ń ṣe blogger o, ṣùgbọ́n gẹ́gẹ́ bí orúkọ tèmi Peacemaker tí mò ń jẹ́ láti ní ìṣòro kí n wo ṣe ẹyẹ bí ń lọ. Ọ̀gá wa tó fẹ́ sọ́tọ̀ yìí mi ò tí mọ̀. Pasuma lè ní òun ló kọ́ kó bọ́ọ̀gì ẹja kó máa bọ̀, wọ́n dákẹ́ mọ̀ wá. Wọ́n á wo fídíò kan ní orí show Ànàbàdàn, show role model tó ṣe fún Pasuma lánàá nìbàdàn. Ọpẹ́ wá síbẹ̀, fẹ́ ń dọ̀bálẹ̀ òun kí Paso gẹ́gẹ́ bí ọmọ tuntun tó fẹ́ wọlé. Pasuma ní Ọpẹ́, ọmọ mi náà ni ẹ, ọmọ ló jẹ́, ọ̀gá ẹ̀ gangan ọmọ mi lọ̀gá ẹ̀, ìwọ náà ọmọ nìwọ, ó lè ní mi ò gbà ẹ̀, ó fẹ́ ṣùgbọ́n ọ̀gá ẹ̀ má bàjá, ẹ lọ parí ìjà yín, kó mú ẹ wá fara ọmọ tóun tó ń bí lélẹ́yìí o, kó tó mọ wá eré ní ọmọ ẹni èrè ní lédè Kwara State, ìlú tiwa lọrin táwa ti wá Kwara State, wọ́n máa ní ọmọ èèyàn èrè ní. So Ọpẹ́ federal, Ọpẹ́ Currency tó di federal tó ń bọ̀ lókè tó fẹ́ gòkè sí federal, tọ́gà tó wà lókè tó jọ láàkáì ìbáwá sí àgbà. Èmi tí mo sọ fún Paso pé oògùn owó ni nídìí owó ní last week Sunday, tí mo ní bàbá yìí oògùn owó ni ẹ tọ́ba ti gbà fún Paso, ìyá jẹ́ everybody wọn fún wọn lẹ̀. Ó ṣe báyìí kò ṣàbòsí náà. Currency ti bẹ̀bẹ̀ lóòótọ́ níta fẹ́ kó ṣe bí méjì kan tá à ń fi kó ṣe tí ò ti ṣe, òun ló mọ̀, táìmù bá tó á ṣe fún rẹ̀. Mi ò mọ̀, mo ti try agbára mi tó, Peacemaker ní mí. A ní kó wá sọmọ lé ẹ̀bẹ̀ Èkó nìyẹn, káyé pé ọmọ lè kọjọ ṣeré, wọn ń pààyàn bẹ́ẹ̀, ọ̀gá ẹ̀ ní ìjọba ní Ṣóbàdàn Èkó, ó mà ní ìwé ẹjọ́ ṣó, àwọn náà dé bẹ́ẹ̀, wọ́n tún máa mọ̀ wá sí ní àbínú kó lè dáa ni. Ìyẹn ló kàn. Ọpẹ́ àròlé o ti gbọ́, Paso ìṣẹ́ alábòsí o. Pasuma ní kó o lọ padà lọ bá ọ̀gá ẹ lọ settle màtá yẹn padà, má fi ìjà kúrò bẹ́ẹ̀, o máa ní problem because ẹjọ́ bẹ̀rẹ̀ ní agbára tó ní sórí gbogbo ẹ̀kọ́ lówó, ẹlòmíì ò fún yàn lówó,
kò tó fún ẹ ní orúkọ oní kọ́rẹ́nsì ní lásán ó ti gbọ́ pẹ́ lọ́nà àwọn tí ẹ máa ṣàánú ẹ kó o má fẹ́ kankan kó má ṣe nǹkan fún ẹ àwọn fáǹsì àwọn ọ̀rẹ́ ẹ máa torí tiẹ̀ wọ́n máa ṣe láǹfààní ìwọ wo orú lẹ́dà ó gbà fún Pasuma ṣé kò ráǹfààní gbà kọ́rẹ́nsì gbà fún Pasuma ti bẹ̀rẹ̀ àǹfààní ẹ̀ ló jẹ́ dèní tẹ́ni wọ́n tàpù lára kọ́rẹ́nsì yẹn èmi àgbáyé sikẹ́tọ́ yẹ́rọ àgbáyé ló máa tí ọ̀gá ni mi ò wò mi ò lè kí Paso ṣe nǹkan tó wọ́ọ̀sì kò tẹ̀ ẹ̀gbọ́n mi ni mo tẹ̀ kò tẹ̀ wọ́ọ̀sì rí gan kò ṣe nǹkan tó wọ́ọ̀sì láyé rí kò ṣe rí ọ̀rọ̀ náà yáwó èèyàn kí ó bá ti yé wa la máa ń bínú Paso dá èèyàn ni ó sọ fún ẹ̀yin ìwọ wo tó fi inú rẹ̀ mo ní Paso mi ń gbọ́ nǹkan mọ́ ọ Paso wọ́n sọ láì dárí tì mí mi ò ní gbà wọ́n sọ náà pé nọ́mbà tí ò ní gbà wọ́n ti kọ́ lórí nọ́mbà tí ò ní gbà kẹ́ ní Paso ò dá o tó pé Paso ẹ̀yin náà dá ní ẹ fàyàn sókè ẹ máa gbọ́ Pasuma tí mo gbà fún sí tí mi ò gara tí mo ṣe báyìí ṣé mo máa jèrè ni mo ń jèrè gbàgbé nọ́mbà tí tó ju ọmọ wà bòmí lọ so easy ni ó ju wà bòmí lọ so dẹrùn ni Ọlọ́run ṣe Ọpẹ́ Àrólé o ti gbọ́ nìyẹn advice tẹ́láyé fún ẹ yẹn lọ lò ó padà sílé ẹ wọ́n náà ẹ lọ sẹ́tù Pasuma báyìí pé kọ́rẹ́nsì fún ẹ pé Akàndé Adébísí ọ̀nàdébù àwọn ọmọ ogun ẹ nìyẹn gbà tó gun lé o try o dúró ńgbà yẹn náà o dúró tọ̀gẹ́ ẹ má fún wọn chance padà síbẹ̀ táyé fúnra rẹ̀ àmúyá bá ọ̀gá ẹ pé dádì mi ọ̀gá mi ẹ̀tọ́ mi mo yege mo ṣoríire mo tún bí àwọn ọmọ àwọn ọmọ kódé yìí òun ló dáa Pasuma tó wà lọ́gá wa mi ò ní gbọ́ kó Àlàbí WAP1 mi ò ní gbọ́ kó yín torí pé ẹ ṣe dáadáa ògùn owó ní lóòótọ́ ẹni tí yàn ń tẹ̀lé ní role model ní ẹni tí yàn ń gbà fún Ìbàdàn kò ṣàbòsí ara Ọpẹ́ Àrólé kọ́rẹ́nsì ó tẹ̀síwájú tó ti di Ọpẹ́ federal yes ó dábẹ́ but lọ tó láti bẹ̀rẹ̀ sórí èmi sìn lórí àgbáyé lè mi sikẹ́ tó jẹ́ nọ́mbà tí ọ̀gá ńlá mi ò kó mẹ́ o OMD Minister of Defence ó mọ̀ tún mẹ́ni àwọn ọlọ́mọ skin anybody ó bá ti dá àgbà ó mo fẹ́ àfẹ́ wéré ọmọ tó dání ẹ̀ tí mo mọ̀ ọmọ mi dání ẹ̀ so gbọ́ nǹkan tó ga sọ fún ẹ obey látòkè dúpẹ́ tiẹ̀ pé ọ̀gá ti sọ̀rọ̀ sókè báyìí pé lọ sí kí ni lọ padà lọ tó àfábòsí ń bí oṣù gbọ́ ẹ̀yin fáǹsì wa ṣe gan adúgbò lọ́wọ́ yín àwọn tó ń bá ṣe ọ̀rọ̀ blọ́gà wọn ò ní sọ ọ̀rọ̀ gidi báyìí fúnra mi máa sọ kọ́ mi òṣùpọ̀ tó bá wù ẹ́ o lè píkì ẹ̀ kó gbá mi pé síta o bá mi share fídíò yìí ẹ bá mi like ẹ káwọn èèyàn gbọ́ ẹ share kó dé gbogbo bí tó yẹ kó dé Ìbàdàn kọ́rẹ́nsì kó kan lára kó kan Kábàdìgún kó kan Ọpẹ́ federal kó kọ̀ ọ̀gá wa gangan Pasuma wonder ọ̀tẹ̀ ti gbọ́ tí wọ́n ti kàn wọ́n lára náà àwọn ti gbọ́ ẹ ṣe gan ẹni tí wà oníbàjẹ́ o gbọ́ ìkìlọ̀ kò jẹjẹjẹ Ọpẹ́ gbọ́ ìkìlọ̀ lẹ́nu ọ̀gá.